ọmọ mi mẹ́rin ló wà. Ọ̀rẹ́ láì tí ẹ̀ kò gbọ́. Torí ọ̀pọ̀lọpọ̀ ló ti ń bi mí wípé mò ń lo ìràwọ̀ iná, wọ́n tún ìjọ ọmọ omi, ṣó possible? Ọ̀pọ̀lọpọ̀ á ní mò ń lo ìràwọ̀ erùpẹ̀, wọ́n tún ní mo jẹ́ ọmọ omi, ṣó possible? Ẹlòmíràn á ní mò ń lo ìràwọ̀ afẹ́fẹ́, wọ́n tún ní mo jẹ́ ọmọ omi, ṣó possible? My dear, ó possible. Ṣé rí ọmọ omi mẹ́rin ló wà? A ní ọmọ omi tó ń lo ìràwọ̀ erùpẹ̀, a ní ọmọ omi tó ń lo ìràwọ̀ omi, a ní ọmọ omi tó ń lo ìràwọ̀ iná, a sì ní ọmọ omi tó ń lo ìràwọ̀ afẹ́fẹ́. Ìdí ẹ̀ tí mo ṣe sọ pé o ní láti la etí ẹ̀ sílẹ̀ kó o mọ ohun tó yẹ kó o mọ̀. O ní láti ṣí etí ẹ̀ sílẹ̀ kó o mọ ohun tó yẹ kó o mọ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá sì jẹ́ ọmọ mi pátápátá, gbogbo wọn pátápátá ló máa ń ní ọkọ ọ̀run. Àwọn ọkùnrin wọn á ní aya ọ̀run, àwọn obìnrin wọn máa ń ní ọkọ ọ̀run, torí pé wọ́n ti lo ayé kan tẹ́lẹ̀ kó tó wá lo ayé tí wọ́n wà nínú ẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá sì jẹ́ ọmọ mi, 100% assurance ni pé gbogbo ọmọ tó bá bí pátápátá ọmọ mi ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ wá ń bi mí báwo ni mo ṣe lè mọ̀ bóyá ọmọ mi ni mí. Tó bá ń sùn, tó bá ní ìbálòpọ̀ ní ojú oorun, ọmọ mi ni ẹ́. Tó bá ń sùn, tó bá ń rí omi, tó rí omi, ọmọ mi ni ẹ́. Tó bá rí ara rẹ pé ó wà ní ẹ̀gbẹ́ etí odò, yálà ìwọ nìkan, yálà ẹ̀pọ̀, ọmọ mi ni ẹ́. Tó bá rí wípé tó bá rí omi báyìí, ẹ̀rù máa ń bà ẹ́, ẹ̀rù máa ń bà ẹ́. Tó bá rí omi, ẹ̀rù máa ń bà ẹ́, má dà pé ó fẹ́ kó sínú omi, ọmọ mi ni ẹ́. Tó bá lálàá wípé ó wà láàárín àwọn ènìyàn tí wọ́n péra pọ̀jọpọ̀, tí ẹ wá ró aṣọ funfun tó wà láàárín wọn, ọmọ mi ni ẹ́. Ó wá tún jẹ́ ṣẹ́gẹ́tì bẹ́ẹ̀, wá tún jẹ́ olóyè nínú wọn. Tó bá lálàá wípé ó bá ara rẹ ní ìpele tó ga, ṣíà tó ga ni wọ́n gbé ẹ sí, adé wà ní orí rẹ̀. Àwọn ènìyàn wá rọ̀gbà yí ẹ ká, ẹ wá wọ aṣọ funfun, ọmọ mi ni ẹ́. Gbọ́ mi dáadáa, ẹ jẹ́ fún ẹ ní àṣírí tí ó pọ̀ gan. Tó bá sọ pé èèyàn jẹ́ ọmọ omi, o kì í ṣọ̀gbàjì, o kì í ṣe ẹgbẹ́ ìkà. Ṣùgbọ́n bí o bá ti mọ orí èèyàn tó jẹ́, ó máa mú ìfàsẹ́yìn bá ẹ láwọn ibì kan. Pàápàá gbogbo ẹni tó bá jẹ́ ọmọ omi tí kò bá ṣe ìtúsílẹ̀ lọ́wọ́ ọkọ rẹ̀ tàbí aya ọmọ rẹ̀, irú wọn lè má ní ọkọ bẹ́ẹ̀. Ìwọ kí wọ́n máa ní àgbébù sílẹ̀, wọ́n gbọ́kọ ilé, wọ́n gbé ilẹ̀, wọ́n gbé ilé, wọ́n gbé ilẹ̀, wọ́n gbé tọ̀, wọ́n gbé ilẹ̀, ṣẹ́gẹ́tì bẹ́ẹ̀. Àwọn tó bá tún wá fẹ́ fagídí ní ọkọ nínú wọn tí wọn ò bá ṣọ́ra, wọ́n lè má padà ní enjoyment nínú marriage. Ṣẹ́rí, mò ń sọ àwọn tó pọ̀ fún ẹ. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kan tó bá jẹ́ pé àwọn tẹ̀ tó wá fi agídí ṣe mọ̀ pé àwọn nǹkan kan wà tó jẹ́ wípé kò ó ràn wá lọ́wọ́, kò jẹ́ ká fi mọ̀ ká lógun. Number 1, religion. Number 2, exposure. Number 3, your education. Ṣé o pé education ń gbà mí, ó ti dẹ́kẹ́ lómi wà liberated débi wípé tó bá pass nǹkan kan, kò tilẹ̀ tí bó ṣe lè ga jù fún un, a kò máa wò pé it's a normal thing, whereas it's not normal thing. Ṣẹ́rí àwọn nǹkan tí mo kà kò jẹ́ kẹ́ lómi mọ̀ pé òun lógun. Ìgbà tó wà mọ̀ pé òun lógun, ogun yẹn wá jà á débi wípé ó mú dé góńgó ọrùn rẹ̀. Nígbà tó wá dé góńgó ọrùn rẹ̀, kò wá lè sọ̀rọ̀ mọ́. Religion has covered us in some area where we will not be able to know that we are passing through some challenges. Tó ní jẹ́ àmọ́ bá ń la nǹkan kan kọjá. Ṣùgbọ́n ohun tó dára jù níbẹ̀ ni pé o gbọ́dọ̀ mọ orí èèyàn tó jẹ́ kó o sì ṣe àwọn ìwádìí, kó o sì ṣe ohun tó yẹ kó o ṣe. Gbogbo ẹni tó bá ti ṣe ohun tó yẹ kó o ṣe, á máa ja ogun tó yẹ kó o jà. Gbogbo ẹnikẹ́ni tó bá ní ọkọ ọ̀run àbí tó ní aya ọ̀run tó ṣe ìpínyà rẹ̀, ọkọ ọ̀run rẹ̀ máa dà láàmú, torí pé kété tó ń bọ̀ láyé kò náà máa wá máa rìn ilé ayé, kò tẹ́ sọ pé ó máa pẹ́. Ìwọ náà dẹ̀ mọ̀, ṣùgbọ́n nígbà tó délé ayé tó dàgbà, gbogbo àwọn tó bá jẹ́ àwọn ọmọ mi tó bá ṣàkíyèsí kí wọ́n tó wọ 18 years wọn kì í ní àwọn attack, ṣùgbọ́n immediately tó clock 18 years tó bàlágà, wọ́n á bẹ̀rẹ̀ sí máa ní àwọn attack, torí pé ọkọ ọ̀run àbáyá ọ̀run wọn kò gbọdọ̀ máa rí wọn pẹ̀lú ọkọ àbáyá. Àwọn ọkọ ọ̀run èmi wà, máa ń ba oyún jẹ́ nínú obìnrin. Àwọn ọkọ ọ̀run èmi wà, á jẹ́ kí obìnrin bímọ ṣùgbọ́n kò jẹ́ káwọn ọmọ ẹ̀kọ́ wúlò fún. Àwọn ọkọ ọ̀run èmi wà, á dá gbogbo iṣẹ́ ọkọ rú, á dá gbogbo iṣẹ́ aya rú. So ó wà bẹ́yẹn. Tó bá sì fẹ́ ṣe ìpínyà pẹ̀lú ọkọ ọ̀run rẹ, gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ bẹ́ẹ̀ ṣe, make sure wípé wọ́n kọ́kọ́ ṣèwádìí irú ọkọ ọ̀run tó bẹ́ẹ̀ jà, torí pé oríṣi ọkọ ọ̀run méje ló wà tí mo ti ṣàlàyé ẹ̀ sẹ́yìn. Ọkọ ọ̀run alárò gidigba, ọkọ ọ̀run alákatakítí, ọkọ ọ̀run alábẹ́rẹ́, ọkọ ọ̀run alápẹ̀rẹ̀ àti ọkọ ọ̀run olóṣùṣù ọwọ́ àti so on, ṣẹ́gẹ́tì bẹ́ẹ̀. So tó o bá ti ṣe irú ìpínyà pẹ̀lú ọkọ tó bẹ́ẹ̀ jà, ó lè ṣiṣẹ́ ọkọ ọ̀run 100 times kọ́ má bẹ́ẹ̀ ṣe the original one. Ìyẹn ló jẹ́ kẹ́lẹ́ mi sọ pé mo ti ṣe. Bàbá tẹ́lẹ̀ tó sọ pé mo ti ṣe, ó tí ì ṣe the right one. Nọ́mbà mi rè kò yípo padà, 08054 35 36 29. Ẹ WhatsApp nọ́mbà yẹn, ẹ WhatsApp.